Ìbàdàn bá lọ́la ó dájú bá jẹ níbẹ̀. Mr. Ṣọ́bọ̀ wá jẹ níbẹ̀. Wá jẹ níbẹ̀. Ìbàdàn. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn ojú àtijọ́ ni mo rí wọ̀n wọ̀nyí o. Àwọn ojú tó ti ṣe díẹ̀. Mo kí yín o. Mo kí yín. Ẹ káàsán. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Bàbá mi, màámi, mo rí yín bẹ́ẹ̀ ọmọ mi Yẹmí Folúkẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé happy new year ni kí n ṣe ni àbẹ́wò ń bẹ̀? Ìdọ̀bálẹ̀ mo wà máa o. Ẹ kújọ́ mẹ́ta mà ṣàlàáfíà nílé wa. My able brother, ẹ̀jẹ̀ tèmi gangan, Christopher Adimula. Àwọn alálẹ̀ ọ̀rọ̀ tá a gbé wa o láṣẹ Èdùmàrè. Àkúkú ní wàrà wa tí a sì ní sánkú láṣẹ Èdùmàrè. Orí awobire gbé gbogbo wa dé o. Ẹsẹ̀ awobire sìn wá rè. Àníbáráyé fọwọ́ tí o. Àwa náà rí tiwa ṣe. Àní fògo tiwa, àní fi sọ ògo ológo láṣẹ Èdùmàrè. Ẹlẹ́dùmarè á jẹ́ kí gbogbo wa ká rógo wa lò. Àwọn ọmọ wa rógo wọn lò. Mo kí bàbá mi Olúwọlé Bákàrè, ẹ kú ọdún gbọ́nhàn o. Ẹ ṣé. Gbogbo yín ni mo dẹ̀ kí ẹ ṣé tìgbà ọjọ́ bí mi. Mo rí àtẹ̀ránṣẹ́ gbogbo yín. Ẹlẹ́dùmarè á pọ́n gbogbo yín lé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ aṣọ náà tẹ́ kọ́mẹ̀ntì tí mi ò rí yín bẹ̀. Mo kí gbogbo yín, mo ṣàdúrà fún gbogbo wa. Wọ́n lérè lóbìnrin jẹ lábọ̀ ọjà. Gbogbo wa la jèrè táfèrè jẹ̀kọ́. A lówó lọ́wọ́ àní ní gbèsè lọ́rùn láṣẹ Èdùmàrè. Ajé àfilé gbogbo wa fi ṣe bùgbé. Tí ọ̀pọ̀lọpọ̀ ta bá ń wo ohun tí mo kọ, tẹ bá ń wo àkọlé mi, mo ní Okunkun olékun kó nínú má mọ́nú. Okunkun kì í kùn kó nínú má mọ́nú. Onínú ló nínú ẹ̀. Ẹnìkankan ò sì lè mọ̀ sọ́jú ìyá ọ̀ṣọ́ lọ. Ẹ rí àwọn àgbààgbà Yorùbá, wọ́n ti fi oríṣiríṣi àṣàmọ̀ ọ̀rọ̀ wọ́n ti fi kọ́ wa lọ́gbọ́n. Àfẹn tí ò bá fẹ́ gbọ́n ló kù. Wọ́n ní kò sí bó ṣe lè dí gágá kó dí gàgà tó. Kò sí bí èèyàn ṣe bá ṣe lè léèyàn fọ́ lójú tó kọ́wọ́ ẹ̀ kó má mọ̀nà ẹnu. Kò lè tàsé, kò lè ṣe mistake. Àfi tí ò bá tọwọ́ bó oúnjẹ kó bù sọ́wọ́ kó gbé sókè lógun. Tó bá ti lè ṣe, oúnjẹ ó dẹnu ó di dandan. Òun náà ló fẹ́ jọmọ́ pé Okunkun olékun kó nínú má mọ́nú o. Wọ́n tún wá sọ lọ títí wọ́n ní inú ara ẹni kó mọ̀, kó bánú sọ, mọ̀ pé èèyàn sọ. Inú ara ẹ òun ni kó mọ̀. Mo ń wo gbogbo atótónu gbogbo akitiyan tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta. Mo ń wo oníkálukú ń ṣe tiẹ̀, oníkálukú ń sọ tiẹ̀. Ẹlòmíì gan ti sọ̀rọ̀ ẹ̀ di pé èèyàn kankan ò gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ mọ́. Ohun táwọn bá ti sọ ohun gangan ni dandan, òun ni ojú ọ̀nà. Bẹ́lòmíì bá sọ̀rọ̀, wọ́n á mú bú, wọ́n á ṣépè. Wọ́n á ṣépè lé àwọn èèyàn. Wọ́n á sọ gbogbo nǹkan tó wù wọ́n, wọ́n á sọ̀rọ̀ kò bá kùn gbé. Ohun tó kàn máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ gbà lórí ọ̀rọ̀ wọn ni pé wọ́n ò ní forúkọ ara wọn dá ọ̀ràn tí wọ́n ń dá. Orúkọ ẹni ẹlẹ́ni ni wọ́n máa gbé gbogbo rándanràndan tí wọ́n tán ń ṣe ni wọ́n á gbé kọ́ lọ́rùn. Orúkọ ẹni ẹlẹ́ni náà máa fi síbẹ̀ tí wọ́n máa fi dá ọ̀ràn tí wọ́n rándanràndan tí wọ́n ń dá. Oníkúlùkù wa ló mọ inú ara ẹ̀, ló mọ ohun tóun ń ṣe àti tóun gbà lérò àti ibi tóun dúró sí lórí gbogbo ohun tó wù kó oníkálùkù wa máa rò pé àjọ ń ṣe. Oníkálùkù ló mọ inú ara ẹ̀, kò sẹ́ni tó mọ inú ẹnì kankan mọ́. Ìgbà kan la rò pé gbogbo wa fojú jọra wa pé nǹkan kan ló wà nù wa lájọ ń rò. Ṣé wá rí gbogbo ohun tó wù kí ẹnikálukú ní lọ́kàn àbí kó máa rò àbí kó fẹ́ ṣe? Kò kàn ẹnikẹ́ni ò sì lè báyàn kankan jà pé ṣébi tí wọ́n lo fẹ́ dúró sínú àbí ṣébi tó fẹ́ gbà nù. Náà kò pọn dandan. Gbogbo wa ò lè sùn ká korí sọ́nà bìkan náà.
àmọ́ ohun tí ò dáa tí ò bójú mú bẹ́ẹ̀ ni pé ká máa kojú ìjà síra wa, ká máa kojú agan síra wa, ká bẹ̀rẹ̀ sí tún fẹ́ sọ ilé di ohun tá a máa sọ di fàǹfà, tá a fi di pé a máa wá ìjà ara wa nípa sísọ òkò ọ̀rọ̀ tí ò tọ́ sí baba ńlá baba àti yálàyẹ ẹlòmíì lẹ́nu, ká máa sọ sáwọn èèyàn míì tó jẹ́ pé wọ́n jù wá lọ, even ká jọ jẹ́gbẹ́ àbí ká jù wọ́n lọ. Ọ̀wọ̀ díẹ̀ lára ń fẹ́, ó yẹ ká máa bọ̀wọ̀ fúnra wa. Níwọ̀nba àgbà téèyàn kan ò bá ti wá jẹ lábẹ́ ẹ̀ tí ò jẹ lábẹ́ baba ńlá baba ẹ̀ àti yálàyẹ ẹ̀, èbúrú ẹni bẹ́ẹ̀ ò tọ́ sí ẹ lẹ́nu. Ká máa sọ̀rọ̀ kùnbákùngbé sí èèyàn kò tọ́ sí ẹ lẹ́nu, pàápàá jùlọ tó bá yẹ pé nìyẹn ò ní nǹkan kan tó ń bẹ́ẹ̀ fà. Tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ tí gbogbo àjọ dáwọ́lé tájọ bẹ̀rẹ̀ tájọ ṣe yìí ni, tí wá ṣe pé personally ẹnìyẹn kọjú sí ẹ, ìwọ gangan ló ń bá wí tó ń bá sọ̀rọ̀, tó wá jáde jẹ́ ń sọ díẹ̀ fún ẹ tó fi jẹ̀bi bọ̀ ní òpin ìrìn àjò yẹn, ìdí tó máa fi jẹ ẹ̀bi bọ̀. Èmi á fi ti àwọn tó ń gbé òkè òkun á fi ṣe àpẹẹrẹ fún ẹ. Ṣé wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ebú la gbà? Ọ̀pọ̀lọpọ̀ ló ṣépè lérandiran wọn tán ṣépè lé àrọ́mọdọ́mọ wọn tán rò páwa làwọn ń bá wí, tí wọ́n sì mọ̀ pé ọ̀rọ̀ títí wá ti di omi tá a dà sẹ́yìn adìyẹ lẹ́yìn. Ilẹ̀ ló ń bọ̀ o, yóò kàn máa fi dán ni. Ohun tí ò bá ti jọyàn tí ò ń ṣe tèèyàn, gbogbo tó wù ẹ́ kó lọ gbé, gbogbo tó wù ẹ́ kó lọ ṣe, kò lè mọ́ èèyàn, kò lè bà èèyàn. Àfi tẹ́nìyẹn náà bá ti rìnrìn ẹ̀ tẹ́lẹ̀, tóun náà ti ṣàṣe má ṣe tẹ́lẹ̀, bóyá Ọlọ́run Elédùmarè wá fẹ́ fi wọ́n ṣe pàṣán fún lórí iṣẹ́ láabi tóun náà ti gbọ́wọ́ ẹ̀ ṣe fún ẹni tí ò yẹ kó ṣe iṣẹ́ láabi sí. Àlewá fi wọ́n náà ṣe pàṣán fún lélẹ̀ tẹ́ tí wọ́n tún fi ṣe pàṣán fún wọn náà, ó tún bọ̀ lẹ́yìn. Sórí gbogbo ẹni tí ó bá ti ní nǹkan kan àbí kejì tó jẹ́ 1 mile, exit right. Ohun tó ń gbé òun náà lọ́kàn, àbí tó yẹ kó jẹ́ ìdààmú fún, tó yẹ kó òun gan kó máa ronú lójoojúmọ́, àbí kó jókòó tì, tó yẹ pé nǹkan yẹn gan ó ti tó òun gan lẹ́rù láti sọ pé ohun tó wà wájú mi o tí mò ń mú gbọ́ báyìí o, ó pọ̀, ó lágbára ju kí n máa dá sọ̀rọ̀ kan tó jọ kan gbogbo wa, àbí pé bílẹ̀ Yorùbá kan ó ṣe dáa àbí kinní kan ó ṣe dáa. Mi ò ráàyè ẹ̀jẹ̀ kọ́kọ́ mójútó tara mi àti tàwọn ọmọ mi náà. Sórí gbogbo ẹni tó bá fi irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀, tó sọ pé gbogbo bó ṣe wù kó jẹ́, nígbẹ̀yìn gbẹ̀yìn ilé lábọ̀ sí mi oko, tó bá jẹ́ ilé lábọ̀ sí mi oko, jẹ́ ń fi su síná kí n máa finú wọ̀bẹ lórí ọ̀rọ̀ gbogbo tí ó ń bá mi fínra níbi tí mo wà àbí tí mo rò pé bóyá ó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tó ń kó ọkàn mi sókè. Jẹ́ ń fi su síná, jẹ́ máa finú wọ̀bẹ. Àmọ́ ẹ jẹ́ ká ṣe bí ilẹ̀ wa ó ṣe dáa, bí ìlú wa ó ṣe dáa, tí ò wá ṣe pẹ̀lú inú méjì àbí ẹ̀tanú, tó ń finú kan àtọkàn kan ṣe, tí ò kí tàbò síbọ̀, tí ò sì wá ìṣubú àbí ìpalára ẹnikẹ́ni. Ìwọ tó bá lọ worú ẹni bẹ́ẹ̀ sùn, tó bá ń ṣeṣẹ́ láabi sí àbí tó bá ń ṣe nǹkan burúkú sí, òun gégùn lé rẹ̀ lórí ni o. Ọlá iná tó ń jó òun náà lára tó fi ilẹ̀ yẹn tí òru ti yẹn pé bóun bá dá sí nǹkan kan mọ́ tó bá kàn ń mójútó rọ ara òun, ó ti tó òun lẹ́rù. Ọlá nǹkan tó fi ilẹ̀ yẹn tó wá ń sacrifice láti sọ pé ẹja ṣe bílù wa ó ṣe dáa, bílù wa bá dáa, ó ṣeé ṣe kí yẹn mú ohun tí mo rò pé ó ń kọ mí lóminú nílùú tí mo jókòó sí, ó ṣeé ṣe kí yẹn mú mi kúrò nínú oko ẹrú yẹn, kí n padà sílé tí n bá wà nílẹ̀ bàbá mi, tí mo wà nílé bàbá mi. Ẹ̀rù tó ń bà mí níbi tí mo wà kò ní bà mí mọ́. Ìwọ tó bá worú ẹni bẹ́ẹ̀ sùn, yálà ó ṣépèlé ni o, ó bú ni o, ó gbáyàjọ́ òfin sọ̀rọ̀ sínú ayé ẹ̀ ni. Elédùmarè á bá mi dá padà lé gbogbo yín lórí pátápátá, àtọkùnrin àtobìnrin yín, àtọmọdé àtàgbà yín. Àyàfi tó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ òun náà ti ṣe irúṣẹ́ láabi bẹ́ẹ̀ sí èèyàn lókù, Elédùmarè wá ń fi yín ṣe pàṣán láti na irú ẹni bẹ́ẹ̀, òun ni ò ṣe ní rí bẹ́ẹ̀ fún yín.
jẹ́ n sọ fún ẹ kí n fún ẹ lápẹẹrẹ kan tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún 21 21 years tó ti wà ní kọ́lẹ́jì lẹ́yìn pé yunifásitì Nàìjíríà ní Georgia ń bí báyìí ni ní Georgia yìí ọmọ dúdú òun làwọn òbí ẹ̀ bá òun làwọn èèyàn dédé rí nínú park ibi táwọn èèyàn máa ń lọ tán ti lọ ń gbafẹ́ tán ti ń ṣeré náà dédé bá ń bi tí wọ́n sórọ̀ sí tí wọ́n ti só lókùn lọ́rùn tán sórọ̀. Tí gbogbo yín bá dẹ̀ wo oṣù February tá wà nú ẹ̀ yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà kí ni wọ́n pè é? Kí ni wọ́n pè oṣù February tá wà nú ẹ̀ yìí ní Amẹ́ríkà? Kí ni wọ́n ya oṣù yìí sọ́tọ̀ fún? Wọ́n yà á fún Black History Month. Wèrè kan wá jí ó wá rò pé ẹlẹ́yìn ṣe Black History Month right? Ẹ jẹ́ rán yín létí ara nǹkan tí ẹ̀ ń rántí. Ó wá mú ọmọ ọlọ́mọ ọmọ dúdú wọ́n so lókùn wọ́n gbé kọ́gi wọ́n pa síbẹ̀ ó wá ń fi dìrodìro. Ìwọ wèrè tó jókòó síbi kan tó ń ṣépè láwọn èèyàn tó ń búyàn mi ò fẹ́ mọ̀ torí ẹni tó ṣe ń búyàn àbí torí nǹkan tó ṣe ń jà. Elédùmarè á wo ọlá gbogbo wàhálà tí àwọn èèyàn ní tí ọ̀rọ̀ títí wọn yẹn ó ti tó wọn lẹ́rù lásán pé kán máa rò kán má dá sí nǹkan kan ṣùgbọ́n tán wá fi ilẹ̀ tán wá ní tílu wa bá dáa tílẹ̀ wa bá dáa á jókòó sílé wa àní wà nú inú fu àyàfu lójoojúmọ́ àní máa ro pé ṣé tí àwọn ọmọ yìí bá jáde lọ ṣé nǹkan kan ò ní ṣe wọ́n ṣé tí àwọn ọmọ yìí bá jáde lọ ṣáwọn kan ò ní lọ dènà dè wọ́n ṣé nǹkan ò ní ṣe wọ́n. Sọ fún mi ìwọ tó bá jábí amọ tó sọ pé èèyàn ò tí ì tó ẹ lérò kò tí ì tó ẹ lẹ́rù láti jókòó tì láti má dá sẹ́nikẹ́ni àbí láti má dá sí nǹkan kan ṣé èèyàn ò tí ì tó ẹ tó bá ní ọ̀rọ̀ ọmọ kò tí ì tó yàn rù lẹ́rù kó jáde kó wá sọ fún mi òun ni wàá fi justify fún mi pé anybody ní any reasonable cause láti máa jáde láti máa wá ṣépè fún ẹnikẹ́ni nítorí pé wọ́n sọ ọ̀rọ̀ àti èròǹgbà nu wọn bó ṣe rí. Ṣùgbọ́n tó bá ti lè wá bá mi pé kéèyàn jí lójoojúmọ́ níbi tó ń gbé kó ro irú aburú tí òun ń là kọjá lójoojúmọ́ àtèyí táwọn ọmọ òun ń là kọjá lójoojúmọ́ tẹ́lẹ̀dùmarè ń kó àwọn yọ tí ò wá jókòó sídìí yẹn pé yẹn tóun lẹ́rù pé yẹn nìkan ni kóun máa rán tó tún wá fààyè lẹ̀ tó ní tí gbogbo abájọ sowọ́pọ̀ ká wá bí nǹkan ilẹ̀ wa ọ̀ṣẹ̀dá tílẹ̀ wa bá dáa àwọn ọmọ àwọn oníwànú núfu àyàfu àwọn gan oníwànú núfu àyàfu ọmọ àwọn á lè lọ ábọ̀ ọkàn àwọn á balẹ̀ kò ní sí pẹ́rù a máa bà wọ́n pé àwọn ẹlẹ́yà míì táwọ̀ tí wọn ò jọ tòun wọ́n lè mọ ọmọ òun kan sokùn mọ́ lọ́rùn kan gbé kọ́gi síbì kan fún wọ̀ kan láti wá jí níjọ́ ayé ẹ̀ kó wá wò pé torí pé àwọn èèyàn kan ò bá ti gba ibi tí wọ́n gbà bí wọ́n bá ti ṣe nǹkan tó ṣe wọn ò bẹ́ẹ̀ já o wọn ò sọ pé kó má lọ bí tó fẹ́ lọ o torí ẹni tó bá sọ pé kó má lọ ṣe nǹkan tó fẹ́ lọ ṣe òun gan èèyàn burúkú ni nítorí pé kò mọṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán ẹ wálé ayé kó wá ṣe kò dẹ̀ mọ bẹ́lẹ̀dùmarè ṣe ní kó wá rìnrìn àjò tiẹ̀ nílé ayé fún díẹ̀ èyí ni ò ṣe láṣẹ láti sọ fún ẹ pé ibi tó bá lọ ti fẹ́ lọ rìnrìn àjò ẹ̀yẹn òun fẹ́ dá ẹ dúró àbí kó má lọ bẹ̀. Bákan náà ni wọn náà láṣẹ láti sọ fóun náà yìí pé ibi tí wọn lóun lọ yẹn ló di dandan kó wá tẹ̀lé ẹ lọ. Oníkálukú ló lẹ́tọ̀ọ́ nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa wálé ayé o. Ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni ìrìn àjò wa lè papọ̀ ó lè ṣe pé ìrìn àjò tèmi abẹ́rìn ó máa ràn ẹ́ lọ́wọ́ láti gbé ẹ débi ògo tiẹ̀ ó dẹ̀ lè ṣe pé titi ẹ náà máa ràn mí lọ́wọ́ láti gbé mi débi ògo tèmi ó wá lè jẹ́ pé ìrìn àjò tá a jọ rìn a kàn pa ìrìn àjò wa pọ̀ fúngbà kan ni pé tó bá dá àárín kan oníkálukú á tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kò ní jẹ́ nínú ìjà kò ní jẹ́ nínú asọ̀ torí níwọ̀nba àgbà tá a bá fi jọ rìn ìrìn àjò yẹn irú ìhà tó bá kọ sí mi irú ohun tó bá gbèsè nínú ayé mi nínú ìrìn àjò yẹn ó lè padà wá ṣokùnfà nǹkan míì tèmi náà lè ṣe fún ẹ lọ́jọ́ iwájú ó lè ṣokùnfà nǹkan míì tèmi náà lè ṣe fún ẹ lọ́jọ́ iwájú. òun ló wá dífá fún pé ẹnikẹ́ni ò láṣẹ
láti ní afẹ́ fi dandan mú ẹnikẹ́ni pé ibi ìlà ni ó yá ibi ìlà fẹ́ gbà bí ibi ni kò gbà àbí tó bá ti ṣe lè tá à ń sọ yìí àbí tó bá ti béèrè pé ó dá kí ló dé tẹ ní ká ṣe báyìí á wá ṣe pèlè ẹ lórí á wá sọ ẹ dọ̀tá á wá máa bú ẹ. àníṣe gbogbo ẹni tó bá worú èèyàn bẹ́ẹ̀ sùn tó bá ń ṣépèlé ru ẹni bẹ́ẹ̀ àbí tó bá ń bú wọn Elédùmarè á bá mi dá gbogbo ẹ̀ padà léyìn lórí ní ìlọ́po nítorí pé kò bá ojú mu kò bójú mu. ọ̀pọ̀lọpọ̀ àkàntì ẹ̀ jáde ńgbà míì wọ́n á kàn sọ̀rọ̀ bíi pé àwọn náà ní gbogbo àṣẹ ohun tán bá ti sọ ni ẹlòmíì ò gbọ́dọ̀ ní contrary opinion ẹlòmíì ò dẹ̀ gbọ́dọ̀ sọ kankan mọ́. ṣé wọ́n ló ń fún àwọn yẹn lóúnjẹ ni àbí wájú ilé ẹ̀ ni wọ́n wá ń tò sí tán tí wọ́n ń gba tọrọ bárà even kan máa tò síwájú ilé ẹ̀ kan wá máa tọrọ bárà kó máa fún wọn lóúnjẹ yẹn ò fún ẹlẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ sí anybody anyhow. mi jiyàn tẹ́nìyẹn bá bú ẹ o mi jiyàn tẹ́nìyẹn náà bá sọ̀rọ̀ sí anyhow o mi jiyàn tẹ́nìyẹn bá ta sí ẹ o mi ò jiyàn yẹn o bọ̀ tó bá ti jẹ́ pé nìyẹn ò gbé gba bárà déwájú ẹ̀ tí ò dẹ̀ ta sí ẹ tí ò bẹ́ ẹ wí kí ló dé tẹ́ máa lọ bá ẹni ẹlẹ́ni wí tẹ́ máa lọ bú ẹni ẹlẹ́ni ọ̀tọ̀ ní nǹkan tí gbogbo àjọsọ pa fẹ́ rán èwo làbùrọ̀ tún wá dá wàhálà dájálẹ̀ sáàrin ara wa ká tún wá ká máa forí ara wa gbára wa ká máa forí gbárí ká máa jà tọ́mádẹ̀ sọ lọ sọ́bọ̀ ẹ̀yin náà lẹ máa kọ́kọ́ jáde tẹ́ lé dìndì yìí tẹ́ni wọ́n ń sàsíyìn ni bọ̀ǹgbà tẹ́ bá ń fa wàhálà yẹn lẹ́sẹ̀ ẹ ní mọ̀ ẹ dẹ̀ ní sọ fúnra yín pé ohun tẹ́ ń fà lẹ́sẹ̀ yìí ohun tó máa bí ọmọ tó máa bí kò ní dáa ṣùgbọ́n tó bá wá dá yín lóhùn tára yóò bá gbà mọ́ tó bá di wàhálà wọ́n ní ara wọn tán sọ rèé o èdè àwọn kinní kan ló tún ti fẹ́ máa di ọmọ kinní kan o no ẹ jẹ́ ká sòótọ́ àrà fúnra wa ẹ jẹ́ bára wa wí níbi tó bá yẹ ká ti bára wa wí ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ká bára wa wí níbi tó bá yẹ ká ti bára wa wí. Like I said, everybody ló ní right láti ṣe anything out of their free will. Ẹnikẹ́ni ò dẹ̀ lè ní kí anybody má lọ ṣe nǹkan tó bá wù lọ́kàn àbí kó má rìn ìrìn àjò ẹ̀ b'Elédùmarè bá ṣe ní kó rìn. Bákan náà tí anybody bá ń jáde tó bá ń hùwà àbí tó bá ń ṣe bí pé òun lòún fẹ́ràn àwọn èèyàn kan jù àbó òun lòún gbọ́rọ̀ àwọn èèyàn kan lórí ọ̀gbẹ́ni òun ṣe kárí mi lèmi rí sí mi ò rí sí pé bóyá wọ́n ló fẹ́ràn ẹnìyẹn jù jẹ́ ń fún ẹ lápẹẹrẹ lára àwọn tó fẹ́ràn Jésù jù tí wọ́n súnmọ́ tó ń tẹ̀lé ní Júdásì wà o if I'm not mistaken gan gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ó màná ló ń gbápò owó dání àpò ìṣúná owó wọn tí wọ́n ń ná ọwọ́ Júdásì màná ló wà torí kí ni Júdásì ṣe nǹkan tó ṣe èló kí ni wọ́n ló gbà kí ni wọ́n fún wọ́n náà gbé àpò owó ọ̀kẹ́ kí ni wọ́n pè ṣọ́kẹ́ mẹ́wàá àbí nǹkan kọ́ ni wọ́n gbé fún so tẹ́mi àti ẹ bá wo ohun tó sọ yẹn pẹ̀lú role àti position tí Judas tó wà lẹ́gbẹ̀ẹ́ Jésù Kristi ó já sí pé gbogbo nǹkan ló tẹ́ lọ́rùn ló wà in charge gbogbo nǹkan tán bá ní kán máa mú àwọn tí wọ́n fẹ́ràn Jésù jù Judas ni àwọn èèyàn àkọ́kọ́ máa nawọ́ sí pé ẹni ló fẹ́ràn Jésù jù but at the end of the day inú ìtàn kan yẹn náà ti sọ fún wa pé òun náà ni ó ṣe kíni òun ló fi Jésù hàn òun ló ta Jésù òun ló sọ fún wọn pé ẹni tóun bá ti fẹnu kò lẹ́nu òun ẹni Jésù tẹ̀ ń wá nìyẹn so kí wá ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá àgbà tí wọ́n sọ fún mi àwọn tó jù mí lọ wọ́n ní síbẹ̀síbẹ̀ a lè dá Júdásì lẹ́bi a sì lè bá Júdásì wí gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ sínú ìtàn tá a kà yẹn pé mandate ti Júdásì ni Júdásì ń fulfill ohun tá a ti kọ pé Júdásì máa wálé ayé ìwà ṣe ló ṣe yẹn ìwà tá a ti kọ mọ̀ pé àní tó bá ti délé ayé o ó wà nínú àwọn ọmọ ẹ̀yìn 12 ó sì wà lára àwọn tí
gbogbo èèyàn ó mọ̀ pé arákùnrin yìí fẹ́ràn jù tó súnmọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yóò mọ ya gbogbo èèyàn lẹ́nu pé kí wá ló dé tó fi ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá gbọ́ gbogbo ohun tí mo sọ lẹ́yìn tó bá jẹ́ bí mo ṣe sọ yẹn náà ló ṣe rí lóòótọ́, ọwọ́ ẹ̀ ní àpò ìṣúná owó wà, òun lẹ́ni tí gbogbo èèyàn nígbàgbọ́ pé ó súnmọ́ Jésù jù. Ẹjọ́ nínú gbogbo tá a kálẹ̀ kí ló tọ́ka sí fún yín pé irú òun ni wọ́n máa gbé ní owó fún tó máa fi Jésù hàn àbí tó máa ta Jésù bọ̀? Ṣó padà ṣe àbí kò ṣe? Ó ṣe because that was his mandate. Ohun tá a rán wáyé pé kó wá ṣe nìyẹn, ó dẹ̀ gbọ́dọ̀ ṣe. Àwọn tí wọ́n jẹ́ oníwàásù tí wọ́n jẹ́ àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, wọ́n á ní for the gospel to be fulfilled, nítorí kí a lè mú ìyìn rere náà wá sí ìmúṣẹ, he has to do it. Ó ní láti ṣe. Ó já sí pé iṣẹ́ tá a rán wálé ayé pé kó wá ṣe ló ṣe yẹn. Náà tó bá bi mí pé okay, tá bá ní ká wò critically, ṣé màá dá lẹ́bi màá sọ pé ó jẹ̀bi? Tó bá jẹ́ lóòótọ́ iṣẹ́ tá a rán wáyé pé kó wá ṣe nìyẹn, kò dẹ̀ ní choice other than pé kó ṣe láti fulfill gospel tá a ti kọ. Ẹ jọ̀ọ́, àárín yẹn rú mi lójú, ṣá máa blame ẹ̀ ṣe fault ẹ̀ ni? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ gbogbo yín ṣe rí. Ojú tèmi fi wo gbogbo yín nìyẹn tẹ́ bá jáde tẹ́ ń gbó bí ajá tẹ́ ń pariwo tẹ́ ń ṣe. I just laugh. Pé at the end of the day àárín yín a sì máa rẹ́ni tó jẹ́ pé gbà tó bá ṣe tán tó máa fulfill destiny, tó máa ṣiṣẹ́ tí wọ́n ti sọ pé yóò ṣe ńlẹ̀ ayé ẹ̀. Ìgbà yẹn ni gbogbo èèyàn ó torí for who he or she is at the end of the day. Pé tán bá sọ pé mi ni ó ṣe jajiná, tán bá ní lágbájá ló máa wá ṣerú nǹkan tó ṣe yìí. Mi ò lè gbàgbọ́ o. Àti rí àwọn kan tó ṣerú ẹ̀ sẹ́yìn nínú yín. Àbá àti ìrí. So ọ̀rọ̀ yín ò lè jọ mí lójú. Ọ̀rọ̀ yín, ìkankan nu yín kò lè jọ mí lójú. Ọ̀rọ̀ kankan nu yín ò jọ mí lójú. Ẹ̀yin lẹ máa jáde tẹ́ máa ṣe bí kẹ́yìn lẹ fẹ́ràn àwọn èèyàn wọ̀nyí jù nílé ayé yìí. Ẹ wá máa mú other people, ẹ máa castigate wọn. Wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀, wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kan. Ẹ fi wọ́n count score láti show pé bóyá ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn wọ̀nyí jù. Ẹ̀yin náà dẹ̀ wà lára àwọn tí ó máa sọ̀rọ̀ kí àwọn tó ń ṣèjọba yẹn, àwọn tó súnmọ́ wọn wọ̀nyí sóòótọ́ fún wọn, wọ́n máa lọ ń parọ́ fún wọn ni. Kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí? Kí lẹ̀yin náà ń ṣe yìí? Kí lẹ̀ ń ṣe? You are doing the same thing. You are not different. You are not different. Kò sí nǹkan kan tó wrong nínú pé ká sòótọ́ fúnra wa. Òótọ́ yẹn ó wá lè jẹ́ pé ẹni tó sọ pé òun sòótọ́ fún yín àwọn nǹkan kan lè má yé tó jẹ́ pé ẹ máa ní láti láyé. Bọ̀ kò wá láti bú lọ, kò láti jà lọ, kò láti pè lọ o. Kò dẹ̀ láti alágídí lọ. Pẹ̀lẹ́rìn pẹ̀lọ́yàyà àtijọ́ ọmọlúàbí èèyàn lè fi ṣàlàyé ara èèyàn fún èèyàn. Kódà ọ̀fọ́ta èèyàn gan tó jẹ́ pọ́ta èèyàn gan lè padà wá yọnu tí ó wà dọ̀rẹ́ tí ó mọ rẹ́rìn. Tí bá sọ fún yín pé mi ò kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nínú gbogbo ohun tó ṣẹlẹ̀, irọ́ mo pa fún yín. Mo kọ́ tó pọ̀ gan. Àwọn tó ń ṣépè ń jọ́ kínní àná pé ìkankanú yín táwọn bá rí ní ibi báyìí àbí táwọn ṣe báyìí tí gbogbo àwọn wọn tí à ń pariwo táwọn sọ pé ṣé orí wọn ò pé ni, pé ṣé irú ọ̀rọ̀ yẹn gbẹnu wọn pé àwọn ṣé wọ́n tẹ̀lé súnmọ́ bí tí wọ́n ń sọ yẹn. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n parọ́? Ṣé ohun tó sọ fún wa ṣé ojú gbogbo wa ṣáà ti padà wá fi rí? Ipe they are right, they know what they were talking about. Àbí ṣé ìyẹn ò tó ẹ̀kọ́ fún yàn láti kọ́ ẹ̀kọ́ pé ìwọ̀nba ń tan pẹ́pẹ́ ń gbìjà ẹ̀yìn mọ́, ṣe jẹ́jẹ́, cool down, calm down. Má ro ẹrù ẹlẹ́rù kó máa fa tiẹ̀ dání. Fara ẹ balẹ̀, má ro ẹrù ẹlẹ́rù kó máa fa tiẹ̀ dání. Àwa bọ́ síta, ìyẹn ló tún kù. No. Èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀, mo láwọn cousins tí wọ́n jẹ́ politicians. Does that make them my enemy? Ṣé wọ́n ń ṣe cousin mi mọ́ ni? They are, and they will ever remain my cousins.
because ó mì pé àwọn ò rí ohun tèmi rí wọn dẹ̀ fojú tèmi fi rí nǹkan tí mo rí yẹn wọn fi rí ìyẹn ò sọ wá dọ̀tá ara wa ohun tí ò ní ṣẹlẹ̀ ni pé o ò ní rí mi lẹ́yìn wọn tí mò ń bá wọn campaign àbí tí mò ń tẹ̀lé wọn. Àwọn náà dẹ̀ ti understand wọn ní fi tipátipá wá mú mi pé ó yá wá tẹ̀lé wa wá ká lọ because wọ́n ti mọ̀ pé mo ti ní ohun tèmi rí èmi ò ro ohun tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ṣùgbọ́n tó bá jẹ́ ohun tí ìṣẹ̀dá yín sọ fún yín pé bí ìrìn àjò yín ò ṣe lọ nìyẹn ẹ má jẹ́ ń fi tèmi dí yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má fi ti yín dí ìrìn àjò tíṣẹ̀dá tèmi náà ní kí n wá rìn ẹ má fi dí lọ́wọ́ òwò ń kówó kọ́ òwò lọ́nà. Tí wọ́n bá ń rìn ìrìn àjò bó ṣe máa wọnú ògo tiẹ̀ tó máa lo ògo tiẹ̀ tó dẹ̀ máa rógo tiẹ̀ lò dálẹ́ tí mo dẹ̀ ṣe ládùúgbò pé k'Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ. O ní any right láti sọ fún mi pé kí n má rìn ìrìn àjò tèmi lọ́nà tèmi náà bá rò pé màá fi wọnú ògo mi lọ láti rí ògo mi lò dọjọ́ alẹ́. At the same time ipe a fẹ́ lọ our different ways kò sọ wá dọ̀tá ara wa. Kò sọ wá dọ̀tá ara wa. A dẹ̀ need láti ṣẹ̀ṣẹ̀ máa wá means bá ṣe máa sọ́ra wa dọ̀tá ara wa. Ìwọ ló mọnú ẹ̀ èmi ni mo mọnú mi ò mọnú ẹ̀. Tẹ́lẹ̀ ni bóyá gbogbo wa jọ rò pé yà èrò kan ló jọ wà lọ́kàn wa and bàbá wa ti sọ wọ́n ní ọ̀nà ṣé ọ̀nà ẹnu ni wọ́n ní a máa yí padà ká tó wá sọ̀nà oko àbí ọ̀nà oko a máa yí padà ká tó wá sọ̀nà ẹnu. Ogún ọmọdé kò dẹ̀ lè so eré fógún ọdún. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò tó yẹ pé ó gba sùúrù ó dẹ̀ gba a lot of understanding tí gbogbo wa máa fi come to terms lórí decision tí each and everyone bá make. Mi ò sọ títí àwọn tí kò sí nǹkan tó ṣe wọ́n tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ o that they will just decide pé mo ń lọ campaign mo fẹ́ tẹ̀lé olóṣèlú. That's a different thing, different ball game. Ó yàtọ̀ sí ẹni tó ní àwọn nǹkan tó attach mọ́ because I'm not going to go there and elaborate on that. But ẹ jẹ́ ká máa la gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ká máa yanjú ẹ̀ ká má dàrú mọ́ra wọn. Kò dẹ̀ ń ṣe pé torí ọ̀rọ̀ ni mo ṣe sọ statement yẹn mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ statement yẹn pé mo nígbàgbọ́ nínú pé ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ nǹkan téèyàn bá ṣe gangan ni kẹ́ ẹ jẹ́ ká sọ pé ó ṣe ẹ jẹ́ ká treat ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá ṣẹ̀ṣẹ̀ márùn-ún at different times ẹ jẹ́ ká isolate each one ká treat ẹ̀ individually ẹ má jẹ́ ká torí pé a fẹ́ ro àròjàre pé ẹjọ́ kú la fẹ́ kàn dá fún ká wá pa gbogbo ẹ̀pọ̀ ká wá ní ẹ̀ṣẹ̀ márùn-ún ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ márùn-ún ló ṣẹ̀ ẹ jẹ́ ká mẹ́ṣẹ̀ márùn-ún yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká examine wọn critically ká wá gbé gbogbo wọn sórí scale ká wá wò pé okay kí ló fi sọ. Don't let us say márùn-ún ló ṣe because once we start doing that àbòsí náà ń pè yẹn àbòsí ni ìwà ẹ̀dá ni. Ẹ̀ṣẹ̀ lágbájá àti lágbájá kò yàtọ̀ síra wọn lóòótọ́ ni wọ́n ní ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ but in some situations you have to look at kí lẹ́ni yẹn ṣe gangan kí ni individual yẹn ṣe gangan. Bó bá sọ pé èèyàn kan jí owó ní ìsìn tó bá ní èèyàn kan jí owó ní ìsìn àbí wọ́n sọ pé wọ́n kówó fún èèyàn kan ó ti ná gbogbo owó yẹn just like bí mo ṣe ti sọ tipẹ́tipẹ́ sẹ́yìn bí ọdún mélòó sẹ́yìn. Okay àti gbọ́ kọ́kọ́ mẹ́rin wá pé ohun tó sọ yẹn o owó sọnù lóòótọ́ because nínú mímú ẹ̀rí àkọ́kọ́ wá pé owó sọnù lóòótọ́ láti mọ̀ pé òótọ́ wà ní ọ̀rọ̀ tó ń sọ yẹ ká wá láfi wá sọ pé ẹja wádìí owó tó sọnù yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe sọ pé owó sọnù bó tẹ̀ jẹ́ pé wọ́n lè máa sọ pé lágbájá ló jí o àbí báyìí ló ṣe lọ àti ìmọ̀ àti ìgbà sóòótọ́ àwádìí ni ṣùgbọ́n a ti rí pé ohun tó ń sọ ó ṣẹlẹ̀ lóòótọ́ nínú ìwádìí láti wá wò pé ókè lágbájá tó dárúkọ yìí ó hàn bẹ́ẹ̀ lóòótọ́ o pé lágbájá mọ̀ ń pa owó yìí ṣùgbọ́n irú ìmọ̀ sí wo ni ẹnìyẹn mọ̀ ń pa owó òkè ṣé wọ́n kówó fún wípé kó kó fún èèyàn
ó kó fẹ́ nìyẹn pé kó lọ fi ṣe nǹkan ẹnìyẹn wá ṣe nǹkan tán ní kó lọ ṣe ni because a máa là ní tá a fi máa mọ̀ pé òkè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni pé ó kó àwọn ní kó lọ fowó ṣe nǹkan wọ́n rò pé òun ló fẹ́ lọ ṣe bọ̀ òun wá kọ́ ló fẹ́ lọ ṣe ó wá kó fẹ́ lòmíì ẹ tó dẹ̀ lóhun kówó fún yẹn àti rí díẹ̀ lóòótọ́ pé ó kówó fún ẹnìyẹn wá lọ ṣe nǹkan tán ní kó lọ ṣe a lè bẹ́ẹ̀ tá a kówó fún pé kó lọ ṣe nǹkan a lè bá wí wípé ìwọ la kówó fún pé kó lọ ṣe nǹkan a kò fẹ́ nìyí ààrẹ ní ilẹ̀ ká tó kó fún ẹ ìbáwí yẹn yàtọ̀ sí pé àwọn abáwí níbáwí olè pé olè ní ẹ ó ti jí owó ó yàtọ̀ síra wọn pé àfinú tẹ ẹ ní ìwọ lámọ̀ pé o lè ṣe tá mọ̀ pé owó yìí ò ní wọgbó la ṣe kó fún ẹ pé kó lọ ṣe kí ló dé tó wá kówó ìrànyàn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wá nìyẹn wípé a trust ẹ a entrust owó sí adẹ̀ ní lọ bá wa ṣe báyìí kò wá bá wa ṣe òun náà wá lọ rán èèyàn ẹni tó wá rán wá já ń tàn mọ́ ó wá jí owó lọ kì í ṣe ẹni tá a kówó fún la máa pè lólè a kàn máa sọ fóun pé iṣẹ́ tá a rán ọkọ ló jẹ́ olè náà la sì máa pè lólè ẹni tí wọ́n kó nǹkan fún pé kó lọ ṣe now àwa lè sọ fẹ́ni tá a kó fún pé tọ̀ ìwọ la kó fún o ìwọ la fẹ́ kó lọ yanjú ẹ̀ bó ṣe gbowó ìjáde àbí tó kó nǹkan tá a rìn ẹ̀ wá bá a lẹ́tọ̀ọ́ láti pè lólè torí kò jalè kò jí owó wa àti mọ ẹni tó jí owó àti mọ ibi tó owó kángun sí àfi tó bá jẹ́ pé àmọ́ ibi tó owó wọlẹ̀ sí la lè máa wá pẹ́ tá a kówó lé lọ́wọ́ lólè a ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé gbogbo kìíní ìfúnra wa bẹ́ẹ̀ náà ló rí fún gbogbo eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kí ni wọ́n gbé kílẹ̀ ń jù kí náà gbé kílẹ̀ ń jù èwo lè pè èpè rabatarabata àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì ọ̀rọ̀ tí ò gbẹnu bàbá ńlá bá bẹ́ẹ̀ lómi kó máa sọ sáwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣe sùúrù kí gbogbo wa ká dẹ̀ fi ọ̀wọ̀ ká fi wọra wa bí náà bá wọ̀ mọ́ bí rìn àjò yìí ò bá ṣe rìn papọ̀ mọ́ kò sí láburú ṣe báwọn kan tẹ́lẹ̀ ṣe bí wọ́n ti rin tiwọn lọ́tọ̀ ṣé ajá ń torí ẹ̀ ṣàlùra wa ká ń torí ẹ̀ ni kò sí nǹkan kan kò sí láburú ń bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó burú ó ṣeé ṣe kó jẹ́ pé eléyìí tó ń ṣẹlẹ̀ tó ń kálukú fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ó lè jó náà ní òwòjú tù sí èmi náà nígbàgbọ́ bẹ́ẹ̀ kó ṣeé ṣe ṣùgbọ́n gbogbo ohun tá a bá ń ṣe ẹjá náà tán fúnra wa ẹjá fi sùúrù ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa tán bá dẹ̀ ń báyàn sọ̀rọ̀ I've also been guilty of it in the past until I realized, like, you know what, some of this stuff you are doing, these people did not send you to do it, stop it. And then I stopped. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ni o ọwọ́ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ ẹ jẹ́ ká bọ̀wọ̀ fúnra wa o ẹ jẹ́ bọ̀wọ̀ fúnra wa ká kórè àbílí bí ìyá mi àgbà ṣe máa sọ Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́.